or you are a single lady. Mo fẹ́ kẹ́ wà careful pẹ̀lú Azeez Oseni. Ẹ̀yin àfáà, pàápàá jùlọ ẹ̀yin single mothers. Ẹ̀yin single mothers. Ẹ̀yin single mothers, mélòó ni mo pè yín? Ẹ̀mẹ́ta. Ẹ ṣọ́ra fún pause and ponder. Ó ní àwọn kankan tí mo ti sọ fún yín nípa Ìyábọ̀ Òjó. Màá fi ẹ̀rí hàn yín lálẹ́ yìí. Mo sọ àwọn kankan fún yín nípa Ìyábọ̀ Alice Òjó. I will show you evidence tonight. Do you know why I said you should be careful of pause and ponder? Did you notice that all our pages, the moment pause and ponder clone our page, within a week, it will hack our original page? How many people noticed that? How many people noticed that? Pause and ponder will clone our main page. Any of our page pause and ponder wants to pull down, it will clone it. Whenever it cloned the page, less than 2-3 days, it will pull down the page. The page has nothing to do with me. It does not pay me. The Lizzy Anjorin original page, he cloned it. He pulled it down. Lizzy Anjorin original profile, the one with blue tick, remember he cloned it and he pulled it down again. He has hacked it. Ó máa ń gba page yẹn, a change orúkọ á lọ tà á. Fún ẹ̀yin single mothers tẹ́ wà lórí cyberspace. Ṣé rí ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Èèwọ̀n bá ń kọ́ la lè sọ fún yín. Ẹ rántí pé kí n tó marry, ó ṣe bí ọ̀rẹ́, ó close mọ́ mi. Lọ́jọ́ tèmi pause and ponder ò ní nǹkan kan against me, because I mind my business. Tí n bá dẹ̀ ń báyàn ṣeré, yálà ọkùnrin o, yálà obìnrin o, mo máa ń fàyè ìjà sílẹ̀. Mi dẹ̀ kí n ṣe obìnrin tó wayward. Mi ṣe obìnrin tó wayward. Pause and ponder fún ẹ̀rí pé òun ló gbé péjì yẹn wálẹ̀, máa fi hàn yẹn jẹ́ kán tanná nísìn. Ó wá ní ọ̀rọ̀ kan tí mo sọ fún yín nípa Ìyábọ̀ Alice Òjó, tí mo sọ fún yín pé Gistlover ó gba pé Gistlover gba dọ́kúmẹ̀ntì ilé ọ̀dọ̀ mi lábẹ́ Gistlover, pé Ìyábọ̀ Òjó wá kó wá sínú estate mi few months after tí wọ́n gba dọ́kúmẹ̀ntì mi, tí mo wed few months after, Ìyábọ̀ Òjó wá rent ilé sínú estate mi. Ẹ rántí pé mo sọ fún yín pé gbogbo ìgbà tí mo wà nínú oyún ni bully yẹn ń lọ kíkan. I will show you another evidence. There are some things tí mo ti sọ fún yín, mo fẹ́ fi ẹ̀rí, mo fẹ́ fi hàn yín. Mo fẹ́ fi ti pause and ponder hàn yín. Ẹ̀yin obìnrin, tẹ́ bá ní nǹkan ṣe pẹ̀lú pause and ponder. Tẹ́ bá ní nǹkan kan ṣe, ẹ wò inú àwọn báàgì mi kan. Wọ́n bá ti múná dé nísìn máa fi hàn yín. Màá yọ fóònù yìí sì máa fi hàn yín. Ṣé rántí pé pause and ponder sọ fún Gistlover sọ fún mi pé kí n má lọ competition. Kí n má lọ competition. Ṣé rántí? Ẹ rí date yẹn níbí báyìí. Ẹ rí gbogbo ẹ̀ níbí báyìí. Ẹ rí gbogbo ẹ̀ pátápátá. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ ẹ rí níbí báyìí. GSM number ẹ rí. Màá kọ́ fi hàn threat to life, attempted murder and intimidation. Mo ní mi tètè fura pé Ìyábọ̀ Òjó ló wà lọ́dà Gistlover. Mo ní ogun yẹn pọ̀ débẹ̀ kẹ́. Mrs. Lizzy Anjorin bá mi ló wà ẹ ti rí Assistant Inspector General of Police, the Nigerian Police Force, ẹ ti rí Diasa. Case of threat to life, attempted murder and intimidation with heavy heart. Olórúkọ èèyàn kan tí mo bò ń bẹ̀ yẹn. Ẹ ṣáà máa wò. Ẹ rántí pé mo sọ fún yín pé olórúkọ èèyàn kan tí Gistlover ní kí n lọ máa pariwo just like bí Mohbad ṣe ń pariwo Naira Marley. Ẹ má worry, mo bọ̀. Also report to me. Mo bọ̀. Déètì ní kẹ́ kọ́kọ́ wò.
date wo lẹ rí 29th of July 2019 Chetiri 29th of July 2019 Chetiri check your life now instead of okay now money sir to worsen it all recently a GSM number this phone number has sent a death message to my enemy that they have been sent to eliminate this, which I believe may not exclude the handwork of Etiri. However, I am imploring the Assistant Inspector General Etiri date now. Emabo. Ṣẹ́tìrí number 1 yẹn máa fi kejì hàn yín sórí ẹ̀yin kan tẹ́ ẹ̀ mọ̀ bí tí Ìyábọ̀ Òjó ti ń bọ̀ tẹ́ ẹ̀ tẹ̀lé Ìyábọ̀ Òjó àní ń ṣe ní èmi ṣe Ọlọ́run ọba. For those of you on Instagram, let me show you. Show mo fẹ́ ṣe kọ́ lélẹ̀ but ẹ ṣáà jẹ́ kí n fi hàn yín. Look at see 20th July 2019 Ṣẹ́tìrí 20th July 2019 look at Assistant Inspector General of Police Etiri threat to life. Shey you see threat to life and attempted murder and intimidation. See, with deep and heavy heart, I am imploring you to save my soul from handwork of. Ẹ má worry, ẹ jẹ́ kí n fi sàlẹ̀ hàn yín. Ṣé mọ̀ pé gbogbo ìgbà tí mò ń try láti sọ fún Nàìjíríà Satowa wasn't the case. The recent GSM number has been sending death message to Ṣẹ́tìrí. I've been Etiri. The worst part of it is when I was trying to tell Nigerians Ìyábọ̀ Òjó was changing the narrative under Gistlover. When I was telling Nigerians àbíṣọ́ ni mo ti ṣépè fọmọ kókó níbí báyìí. Ṣé mo ti sọ̀rọ̀ sókè níbí? Remember this date is 20th of July 2019. Remember I got married to Mr. Lawal 17th of July 2020. Remember I told you that when the frustration was much, don't forget that I unveiled that house, that mansion that I bought around Teba Wori Google every date around May June ni mo unveil mansion yẹn. As at July 2019 tí Gistlover ti gba dọ́kúmẹ́ǹtì ilé yẹn lọ́wọ́ mi wọ́n ti ń send ọ̀tá mi ní death threat. Èèyàn kan tó jẹ́ ọlọ́rọ̀ mi ní Gistlover ló ń fún mi ní picture orúkọ ẹni yẹn ni mo fi fóònù ìbò. Ẹni yẹn ló sọ pé tí nǹkan bá ṣe ọ̀tá mi àwọn máa Gistlover sọ pé àwọn máa lọ gba justice. Ibẹ̀ ni mo ti mọ̀ wípé Gistlover ló ṣekú pa Mohbad. Ìtorí ẹ̀ mo ṣe ń pariwo pé ẹ wá òkú Mohbad. It's something they ṣẹ́rí gbogbo ìgbà tó ń ṣe tèmi fún mi yìí. Ṣẹ́rí tí n bá ṣí petition yìí fún yín ó lórúkọ èèyàn kan tí wọ́n fún mi. Meanwhile àwọn náà lọ instigate ẹni yẹn against mi. Ọkùnrin lẹ́ni yẹn nígbà tí ẹ rántí pé mo sọ fún yín pé nígbà tí security mi ò tight mọ́ tẹ́rù ń bà mí mo ní mo padà mo wá ṣe kí ni mo settle down pẹ̀lú ọkùnrin tí mo mọ̀ wípé ó lè protect mi. Ṣé rántí ìtì bá sọ tó bá jẹ́rọ́ ni ẹ rí pé tí wọ́n bá lọ lógún ọdún òtítọ́ máa lè bá. Ẹ rí pé wọn ò tí ì sin Mohbad Ìyábọ̀ Òjó ti fẹ́ ṣe fiesta. Ṣé rí gbogbo Ìyábọ̀ Òjó pẹ̀lú ọkọ ọmọ ẹ̀ ní Tanzania. Ìyábọ̀ Òjó is purposely doing it to cover Mohbad's death. I am telling you. Èmi ò tún ṣe ọjọ́ ọ̀rọ̀ mú kò fẹ́ yín fún yín. Ṣé rí dọ́kúmẹ́ǹtì yìí ọmọ mi gbé báàgì mi kan
tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó wá sọ nínú fídíò yìí nípa Ìyábọ̀ Òjó. Ẹ ti gbọ́ àwọn àṣírí àti àwọn evidence èyí tí ó gbé wá láti wá sọ̀rọ̀ nípa arábìnrin yìí. ó wá rí dọ́kúmẹ́ǹtì yìí ń bẹ̀